Psalm 40, Psalm tí gbogbo wa mọ̀ ni. Psalm 40 ò ṣàlejò fún ẹnikẹ́ni. Psalm yẹn Psalm Jésù Kristi ni. Gbogbo nǹkan tí Dáfídì kọ sí Psalm 40 láti ìbẹ̀rẹ̀ ìjìyà Jésù Kristi, ìjínde Jésù Kristi, ìgòkèrè Jésù Kristi. Bí Jésù Kristi ṣe sọ pé òun ti wá láti wá ṣe nǹkan tọ́lọ́run rán òun láti wá ṣe ìfẹ́ Ọlọ́run. Psalm 40 ni prophecy yẹn ti wá. Ibẹ̀ máa ti rí. Fulfillment ẹ̀ ìmúṣẹ ló wà ní Hebrews 10. So téèyàn bá fẹ́ understand Psalm 40 dáadáa, èèyàn á tún lọ gbọ́ Psalm 22. A tún wá lọ ka Hébérù orí 10. Ẹ máa rí bí Jésù ṣe nǹkan tí Dáfídì sọ sí Psalm 40. Jésù sọ pé ìkan náà ló wá láti wá ṣe. So but nígbà tí Dáfídì nígbà tó ń kọ Psalm 40, Dáfídì fúnra ẹ̀ wà ní desperate situation. Dáfídì wà ní àkókò ìṣòro, àkókò tó jẹ́ pé Dáfídì nílò k'Ọlọ́run dìde ní kíákíá. Ní Psalm 38, Psalm 39, ó ti lose hope, ayọ̀ yẹn ti lọ, gbogbo wàhálà yẹn ti pọ̀ jù. But nígbà tó wá dé Psalm 40, Dáfídì fẹ́ k'Ọlọ́run dìde ní kíákíá. So àdúrà, béèyàn ṣe ń gba àdúrà nígbà tó bá jẹ́ wípé gbogbo nǹkan ti dojúrú, téèyàn ò tiẹ̀ mọ ọ̀nà àbáyọ, òní Psalm 40. Dáfídì kọ́ wa ní ọ̀nà, ó ní bá ṣe lè gbé àdúrà wa kalẹ̀ tó jẹ́ pé Ọlọ́run máa incline. Yorùbá Bible sọ pé Ọlọ́run máa dẹtí. Incline wípé kéèyàn lean, kéèyàn bend, kéèyàn bẹ̀rẹ̀ láti súnmọ́yàn pé kí ló ń sọ yẹn, mo fẹ́ gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe sí Dáfídì. So lákòókò yìí Dáfídì ti béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ti mọ̀ pé jìyà ẹ̀ṣẹ̀ òun lòun jẹ. But Dáfídì fẹ́ k'Ọlọ́run kó dìde ní kíákíá. So Dáfídì kọ́ wa wípé tí àkókò tí bá ti di pé gbogbo nǹkan ti dojúrú tá a mọ nǹkan tá a fẹ́ ṣe, road to recovery, ó ní mo máa ń pe Psalm 40 pé this is the ọ̀nà téèyàn máa ń gbà sí recovery lélẹ̀. When you are in a desperate situation, Psalm 40 ò ní èèyàn máa ń lò. So torí pé ó jẹ́ Psalm Jesus Christ tá a lè skip ẹ̀, a láti sọ̀rọ̀ nípa ti Jésù bẹ́ẹ̀. Bọ̀bí ní sọ gbogbo verses yẹn bàtà bá ń kà ní màá kàn máa refer wá sí àwọn ọ̀rọ̀ tí Jésù sọ kalẹ̀ mọ́ pé nípa Jésù Kristi ni Dáfídì ń sọ ní Psalm 40. Ọ̀dọ̀ Dáfídì ó fi ń gbàdúrà fún rẹ̀ ní ó dẹ̀ fi ń gbà wá níyànjú ni. But prophecy ni, messianic prophecy ni. So Dáfídì bẹ̀rẹ̀ Psalm 40, ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́run ti ṣe nínú ayé ẹ̀. Ṣé rí ẹ tó bá fẹ́ k'Ọlọ́run kó tètè dá òun lóhùn, irú kan tọ́lọ́run fẹ́ máa gbọ́ nìyẹn. Dáfídì àkọ́kọ́ gbé Ọlọ́run ga. Àwọn nǹkan tọ́lọ́run ti ṣe yẹn ní pé nǹkan tí mo fẹ́ béèrè eventually nǹkan tó wà lágbára Ọlọ́run láti ṣe tó ló ti ṣerú ẹ̀ rí. Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ rí. So Dáfídì kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé nígbà tó ń wà nínú ọ̀fìn, nígbà tó ń jì sínú kòtò, Ọlọ́run yìí òun náà ló mú òun jáde kúrò nínú. Ó máa kọ́kọ́ sọ àwọn nǹkan tọ́lọ́run ti ṣe. Á sọ gbogbo yẹn. Tó bá ti wá sọ, á tún wá jẹ́rìí testimony. So ní Psalm 40 yẹn lẹ máa ti rí agbára testimony. Nǹkan tí testimony tó ṣe pàtàkì láti máa give testimony. Psalm 40 yẹn náà lẹ máa ti rí. Nǹkan tó ṣe pàtàkì láti kọ́kọ́ máa dúpẹ́, láti máa praise Ọlọ́run. Ká tiẹ̀ tó mú ẹ̀bẹ̀ wa, ká tó mú wá rárá, Psalm 40 náà lẹ máa ti rí. So ọ̀rọ̀ ìyànjú, almost gbogbo verse tó wà ńbẹ̀ ni ọ̀rọ̀ ìyànjú. So a kàn máa mú kan tí mo rí pé a lot of people nínú ìjọ eléyìí tó affect gbogbo èèyàn, ìyẹn la máa mú. But ọ̀rọ̀ ìyànjú pọ̀ ní chapter 40. So fúnra wa lè lọ develop ẹ̀, ká lọ kọ blessings tó wà ní pé ká máa jẹ́rìí. Torí ó di dandan ká máa jẹ́rìí. Torí nígbà tá a bá ń jẹ́rìí síṣẹ́ ìyanu Ọlọ́run, a fi ń ṣe ìwàásù ni. A lè fi mú àwọn èèyàn láti wá fi gba Jésù Kristi. Gbogbo wa la dẹ̀ ní testimony tá a bá ń sọ nǹkan tọ́lọ́run ń ṣe. So Dáfídì ó ṣe testimony níwájú àwọn ènìyàn nínú ìjọ Ọlọ́run. Dáfídì ò tijú, kò sọ pé nǹkan tọ́lọ́run bá ṣe Dáfídì á sọ káwọn èèyàn lè mọ̀ wípé alágbára lọ́lọ́run yìí. And ọ̀nà téèyàn lè fi ṣẹ́gun ọ̀tá òní ká give testimony.
torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé we overcome the devil by the blood of the lamb and by the words of our testimony, Revelation 12 verse 11. So blessing tó wà ń tẹ̀dẹ́ téèyàn bá fẹ́ keep iṣẹ́ ìyanu tọ́lọ́run bá ṣe nínú èèyàn nínú ayé èèyàn, ẹ tó bá fẹ́ kí iṣẹ́ ìyanu yẹn kó dúró kí Sátánì má rí gbà, ó láti jẹ́rìí. So David jẹ́ ká mọ gbogbo yẹn ní Psalm 40. Bọ́ ilé tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí torí àkókò wa ní ti pàtàkì àbí èrè àbí àǹfààní tó wà nínú pé ká dúró de Olúwa. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò kí ń dúró de Olúwa o. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni ò kí ń dúró de Olúwa o. Àkókò Olúwa sì rèé kò kí ń ṣàkókò títí wa o. Àkókò Olúwa yàtọ̀ sákòókò títí wa. Nítorí Olúwa rí ìbẹ̀rẹ̀ ó dẹ̀ ti rí òpin. Ṣùgbọ́n àwa a rí òpin. So Olúwa tó rí ìbẹ̀rẹ̀ tó dẹ̀ ti rí òpin tó mọ̀ kan tó máa ṣẹlẹ̀, a wá ṣe é ní àkókò títí ẹ̀ tó jẹ́ pé ó máa rọ̀ wá lọ́rùn. But a kì í fẹ́ ní sùúrù. A kì í fẹ́ ní sùúrù rárá. Microwave ni mo fẹ́ nísìn. Níbi tá a bá dẹ̀ ti ń fẹ́ pé mo fẹ́ kíákíá, níbẹ̀ ni Sátánì ti máa ń ráyè ṣe iṣẹ́ ibi. Mo ti fún wa ní àwọn testimony méjì wẹ́ẹ́ kò ṣe testimony bí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn èèyàn méjì mo ti mú wá sórí òkè yìí rí láti fi rán wa létí. Brother kan tó fẹ́ travel ní chọ́ọ̀chì ìjọ Pastor Olúkọ̀yà tó fẹ́ lọ sílùú òyìnbó dẹ̀ ti ń gbàdúrà nígbà tó dẹ̀ gbàdúrà tó ní pọ́lọ́run ò tètè ṣe, ó dẹ̀ inú chọ́ọ̀chì náà ló ti rí àwọn tó sọ fún mi pé ṣé orí àdúrà ló fẹ́ wà jẹ́ ká mú ẹ lọ síbi tó jẹ́ pé tá bá mú ẹ lọ kíákíá ni tó bá ti bá ẹ ṣe báyìí visa wọn máa fún ẹ ní wàá travel, orí àdúrà yìí ló fẹ́ wàá wà ń bẹ̀ pẹ́. Ó dẹ̀ tẹ̀lé wọn lọ torí pé òun náà fẹ́ pé kó tètè yá kíákíá, kò lè ní sùúrù. Ó tẹ̀lé wọn lọ. Nígbà tó dẹ̀ débẹ̀ ó ní ẹni yẹn sọ pé ṣóun ti mú ẹ̀bà dání, ò ní ẹ̀bà bíbá o. Ẹ̀bà ló máa fi swallow nǹkan tó máa gbé mi, ó máa gbé nǹkan mi ni. Ó lóun dẹ̀ rí àwọn tó wà ń bẹ̀, àwọn tó wà níwájú gbogbo. Lóòótọ́ wọ́n ti mú eléyìí tó mú fùfú dání, eléyìí tó mú nǹkan òkèlè wọ́n ṣáà ti mú dání pé ọkùnrin yẹn á dẹ̀ fún wọn ní nǹkan tí wọ́n á gbé mi, wọ́n á dẹ̀ gbé mi, wọ́n á dẹ̀ jáde. Ìgbà tó dẹ̀ kan òun ò sọ pé òkè òun ti mú ẹ̀bà wá, lòun wá rí i pé gbogbo nídù yẹn pọ̀ rẹpẹtẹ. Ó sọ pé òun máa kó nídù yẹn sínú ẹ̀bà yẹn, òun á wá gbé mi. Wọ́n á sọ pé báwo ló wá ṣe gbé nídù mi, tó bá fẹ́ ṣe kúrò ẹ tó wà lẹ́yìn yẹn kó wọlé next. Pé àwọn tó wà lẹ́yìn gan sọ pé kó tètè kúrò lòun náà wá rò pé opportunity mà tún lé léyìí. Àwọn tó ń gbé mi yìí kò ṣe wọ́n ní nǹkan tó bá ṣe wọ́n ní kankan wọn náà ò ní máa gbé mi. Bí brother náà ṣe gbé ẹ̀bà àtàbẹ́rẹ́ tán kó sínú ẹ̀ gbogbo, ó gbé mi. Ẹni yẹn sọ fún pé bó ṣe gbé mi yẹn kó máa lọ, kò nídìí pé ó ń lọ sí embassy. Tí ó bá jẹ́ pé ẹ tí Sátánì bá fi nǹkan mú ẹ tó kàwé tí ò kì í ṣe ọ̀dẹ̀, ó lọ gba fífà gbé passport dání, ó dẹ̀ ń travel, pé tó bá ti débẹ̀ wọn ò ní rí tó máa fi wọnú plane, kò sẹ́ni tó máa rí. Àwọn tó dẹ̀ wá ń bẹ̀ dẹ̀ ń jẹ́rìí, wọ́n ń jẹ́rìí lóòótọ́ pé gbogbo wọn tó ń ṣe fún ìkálẹ̀ òun ti lọ, òun ti padà, òun ti gé kinní kan, wọn kì í rí wọn o, wọn kì í ṣe ọdẹ ọlọ́dẹ̀. Òun náà ń ṣe ló gbẹ́rù, ó di ẹrù, ó mú passport dání, ó lọ sí airport. Ṣé mo pé Sátánì lágbára kò kàn nígbàlà ni? Ó dẹ̀ skip gbogbo àwọn kinní yẹn, last one ni wọ́n ti mú o. Ó skip the last one tó máa ti wọ plane, kò sẹ́ni tó dá dúró lóòótọ́. The last one tó ti máa wọ plane tó kàn máa show kíní ẹ̀, ibẹ̀ ni wọ́n ti mú pé kí ló wá ń bì, ó ní kíni. Kò sí visa lórí passport ẹ̀, sórí mi ní ìyẹn tiẹ̀ kọ́kọ́ wà ọ̀fẹ́, ìyẹn tiẹ̀ kọ́kọ́ bínú wípé kí ló mí ìbà ìgbà tójú mi ò fọ́. Pé sórí mi nìyẹn ní what do you mean? Má tún sọ yẹn mọ́. Mo ń wò ẹ́, mo ń bi ẹ́ ní nǹkan, sọ pé ṣé mo rí ẹni torí kò yé ọ́físà tó ń bi pé ṣé ìyẹn kò understand, torí ó ń rò pé kò sẹ́ tó yẹ kó rí òun tó máa fi wọnú plane. Tí ó bá dé kó jọ́ dẹ̀ anyway bó ṣàṣe mu nìyẹn, ọ́físà àti ẹ̀bínú pé ìsọ́ọ̀tì òun pé ṣe sọ pé ṣé òun rí òun ni, má ṣe mu nìyẹn. Nígbà tó dẹ̀ mo tán ibi tó ń dìtẹ̀ rẹ̀ sí, bẹ́ẹ̀ ni nídùú bẹ̀rẹ̀ sí ní gúnnú. Bẹ́ẹ̀ ni nídùú bẹ̀rẹ̀ sí ní gúnnú ibi tó ń dìtẹ̀ ilẹ̀ sí.
eventually ọ̀dọ̀ Olúkọ̀yà lọ́nà tún gbé lọ ńgbà tí wọ́n wá tán rìlíìsì ẹ̀ ló wá sọ fún Olúkọ̀yà pé abẹ́rẹ́ náà ti kó fóun tó ń gbé mi ó fẹ́ lọ sílùú òyìnbó. ṣé ẹ rí wàhálà tó lọ kó sínú ayé ara ẹ̀ nítorí pé kò lè dúró de Olúwa. mo ń take time lórí eléyìí torí mo fẹ́ kó yé wa ní gidi pé ewu wà nínú pé kéèyàn sọ pé èèyàn ò lè dúró de Ọlọ́run o. ewu wà ń bẹ o. Sátánì máa ń tọ̀yàn jẹ ni o. mo tún sọ obìnrin kan náà mo tún ti sọ lórí òkè yìí sísítà tí ẹ̀ nìyẹn tí ẹ̀wẹ́ kíkọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ tọ́lọ́run sọ pé December ọdún yẹn ó máa lóyún pé àkókò ẹ̀ ti tó pé ọdún yẹn gangan kọ́dún yẹn tó parí ó máa lóyún. nígbà tó dẹ̀ di end of November tó dẹ̀ ṣì rí pé ó ṣì rí mẹ́ńsìsì tí kò sí nǹkan kan ó dẹ̀ sọ pé lè tó ti ní sùúrù yẹn ó ti tó. ṣé tó ń bá ṣe wà máa lóyún sí ṣé December nìkan ló wá kù tó máa fi lóyún pé ibi táwọn gbogbo àwọn ọ̀rẹ́ òun lọ táwọn èèyàn ń lọ tálẹ̀ tí ń lóyún òun náà ń lọ bẹ̀ wọ́n mú lọ bẹ̀ nígbà tó dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ gbé nǹkan tó máa jẹ tó máa mu wọ́n gbé fún pé tó bá ti jẹ tó bá ti ṣe tó bá ti lọ pàdé ọkọ ẹ̀ ó máa lóyún ni. nígbà tó jẹ́ nǹkan yẹn tán ńṣe ló bẹ̀rẹ̀ sí ní bleed kò sọ fọ́kọ ńgbà tó ń lọ ńṣe ló bẹ̀rẹ̀ sí ní bleed o ṣé lọ́n pe ọkọ tán fi gbé lọ sí hospital nígbà tán dé hospital wọ́n ló ní miscarriage wọ́n lóyún wà nú ẹ̀. ṣẹ́wọ̀n póbìnrin bíi máa ń ṣe menses tí ó tó dẹ̀ máa lóyún àṣẹ sísà ìtì lóyún gbogbo ìgbà tí ó fi sọ pé Ọlọ́run ò tètè ṣe òun ò ní sùúrù mọ́ tó bá ti lè di end of November báyìí pẹ̀lú ẹkún ló fi ń sọ ọ̀rọ̀ ara yìí o pẹ̀lú ẹkún kíkorò ni o wọ́n ló ti lóyún pé ọmọ ẹ̀ tẹ̀ ti wà formed dáadáa ó ṣe nǹkan tó gbé fún jẹ́ òun ló fi miscarriage. kí ló dé tá à ní sùúrù d'Ọlọ́run tó dá wa kí ló ń kọ́ wa lójú. so David sọ fún wa ní Psalm 40 wípé níṣẹ́ ló ń dúró de Ọlọ́run o òun dúró ẹ tó bá sì dúró de Ọlọ́run. David sọ àwọn nǹkan bíi 5 àbí 6 tó máa ń ṣẹlẹ̀ sí ẹ tó bá dúró de Ọlọ́run. ẹni tí ò bá dẹ̀ dúró de Ọlọ́run tó lọ yàbá àwọn onírọ́ ṣẹlẹ̀ sí ẹ tó bá dúró de Ọlọ́run. ẹni tí ò bá dẹ̀ dúró de Ọlọ́run tó lọ yàbá àwọn onírọ́ tó lọ yàbá àwọn onígbéraga tí wọ́n sọ pé má wọ́rì àmọ̀nà àmọ́ bá ṣe máa ṣe this is the way bá ṣe máa ń ṣe é lélẹ́yìí wọ́n má wọ́rì wà kàn lọ jẹ́rìí ni. ẹni tí ò bá ti lísìn sírú wọn tí kò gba ọ̀nà Ọlọ́run mìíràn lọ tó dúró di Ọlọ́run. Dáfídì sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ètò bá dẹ̀ lọ sọ́dọ̀ àwọn onírọ́ náà Dáfídì sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ní Psalm 40. so torí àkókò wa máa sọ àwọn nǹkan yẹn nígbà tá a bá ń kà á lọ torí nǹkan tá a máa sọ pọ̀ ní Psalm 40 díẹ̀. so ní verse 1 olóyè kó jẹ́ ọ̀rọ̀ ìyànjú so ẹ fi ṣe ọ̀rọ̀ ìyànjú mi tún fẹ́ ká sọ́ńgbà méjì ni. ní verse 1 Psalm 40 sáàmù ìdúpẹ́ àti àdúrà fún ìrànlọ́wọ́ ni orí ìyìn ni. Dáfídì fún rẹ̀ sọ pé orí ìyìn ni but Dáfídì nílò ìrànlọ́wọ́. Dáfídì desperate fún ìrànlọ́wọ́ ní kíákíá látọ̀dọ̀ Ọlọ́run. òun Dáfídì ṣe kọ́kọ́ kọ gbogbo nǹkan tó kọ. Dáfídì mọ bó ṣe máa ń gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ tó dé pé nígbà tó bá gbé kalẹ̀ tán Ọlọ́run kàn máa rẹ́rìn-ín. nǹkan tí Dáfídì dẹ̀ ń fẹ́ Ọlọ́run á dẹ̀ ṣe fún un. Dáfídì mọ̀ wípé tó bá ti gbé Ọlọ́run ga tó jẹ́rìí sí gbogbo nǹkan tọ́lọ́run ń ṣe kò ṣe tó wá fi ìbéèrè rẹ̀ ṣe pé àwa tó bá fẹ́ bẹ̀rẹ̀ Olúwa nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí bọ̀ Dáfídì àti kọ́kọ́ gbé Ọlọ́run ga. Olúwa ẹ ti ṣe rí nígbà tó fẹ́ lọ bá Gòláyátì jà kí ló sọ fún Gòláyátì ó níyà èmi ò wá fohùn ìdà wá bá ẹ jà orúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì orúkọ ẹ mo wá fi bá ẹ jà nítorí Ọlọ́run yìí òun ló gbà mí nígbà tí kìnìún dé ó jẹ́ kí n pa kìnìún nígbà tí àmọ̀tẹ́kùn wá ó jẹ́ kí n pa kìnìún. so ìwọ Gòláyátì fúnra ẹ yìí gọ́nà ni ẹ ìwà ìgọ́nà èyí orí ẹ Olúwa máa fi fún mi ni àwọn ẹyẹ ló máa jẹ. so bí Dáfídì ṣe máa ó mọ bó ṣe máa ń mú Ọlọ́run á kọ́kọ́ rán Ọlọ́run létí gbogbo nǹkan tó Ọlọ́run ti ṣe á gbé Ọlọ́run ga á jẹ́rìí láàrin ìjọ. Dáfídì á ṣẹ̀wá fi nǹkan tó fẹ́ kọ́lọ́run ṣe á ṣẹ̀wá fi sí títí lọ dé verse 11 Dáfídì ò tí ì béèrè nǹkan tó fẹ́ béèrè fún o. Meanwhile Dáfídì dẹ̀ desperate ó nílò ìrànlọ́wọ́ ní kíákíá bọ̀ ó kọ́kọ́ gbé Ọlọ́run ga ó kọ́kọ́ give testimony ó ṣẹ̀wá dé Psalm verse 12 ó ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní sùn tó fẹ́ kọ́lọ́run wá ṣe fún
òun. So ní verse 1 yẹn ó ní dídúró èmi dúró de Olúwa. Mo fẹ́ kẹ́ máa wo step bíi 4 àbí 5 ni o. Ní dídúró èmi dúró de Olúwa, step 1 ìyẹn lẹ́yọ̀kan, ìyẹn ní táwa máa ṣe ká dúró de Olúwa. Ní dídúró èmi dúró de Olúwa. Ẹ wá wo nǹkan tọ́lọ́run máa ṣe sẹ́ni tó bá dúró de Olúwa o. Nítorí pé mo dúró de Olúwa, number 1, Olúwa dẹ̀tí sí mi. Ìyẹn pé Olúwa incline, Olúwa súnmọ́ mi, ó bẹ̀rẹ̀ láti gbọ́ nǹkan tí mo, torí Ọlọ́run ga lókè ló wà, bó Olúwa súnmọ́ mi ní gidi láti gbọ́ nǹkan tí mò ń sọ, láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, nítorí pé mo dúró de Olúwa. Ó ní Olúwa dẹ̀tí sí mi, ó sì gbóhùn mi. Ìyẹn the first thing tó máa kọ́kọ́ ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá dúró de Olúwa. Ẹ tó bá dúró de Olúwa lóòótọ́ àti lódodo, Olúwa dẹ̀tí sí, Olúwa sì gbóhùn ẹkún rẹ̀. Ìkejì ní verse 2, ó ní ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá. Nínú ihò ìparun tí mo wà, Olúwa mú mi jáde kúrò ńbẹ̀ nítorí pé mo dúró de Olúwa ni o. Ní inú ihò tó jẹ́ pé gbogbo inú kinní yẹn ẹrẹ̀ ni, erùpẹ̀ ìsàlẹ̀ ẹrẹ̀ ni, kò sọ́nà àbáyọ níbẹ̀. Ṣùgbọ́n torí pé mo dúró de Olúwa, Olúwa dẹ̀ wá mú mi jáde kúrò nínú erùpẹ̀ ẹrẹ̀ yẹn. Ìkẹta, ó wá fi ẹsẹ̀ mi, ó fi sórí àpáta. Kò ń sórí àpáta lásán o, àpáta ayérayé ni o, àpáta tí kò lè yẹ̀, àpáta tí kò lè jìn, ló wá fẹsẹ̀ mi, ó mú mi kúrò nínú ẹrẹ̀. Níbi tó yẹ pé ṣe ló ń jìn mí, tó ń jìn lọ sísàlẹ̀, ó mú mi kúrò, ó wá fi mí sórí àpáta, sódà mi ní lè sínkì mọ́. Ó gbé mi sórí àpáta ni tí kò sí ẹnì kankan tí kankan lè ṣe ń pa ẹ̀. Ó wá establish mi, ìyẹn ní pé ó tún wá fi ìṣiṣẹ́ mi, ó fi lélẹ̀. So tí n bá tiẹ̀ fẹ́ dìde, tí n bá fẹ́ lọ as high as possible, I can go, mo lè lọ. Ẹ máa wò kan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ tó bá dúró de Olúwa o. Ní verse 3, ó ní Olúwa tún wá fi orin tuntun sí mi lẹ́nu. Nítorí pé mo dúró de Olúwa ni o, ó tún wá fi orin tuntun, ó wá fi sí mi lẹ́nu. Orin ìyìn, orin tó jẹ́ pé nígbà tí mò ń kọ orin yẹn báyìí, gbogbo èèyàn ló gbọ́ tán mọ̀ pé wow, Olúwa ti ṣe nǹkan gidi, Olúwa ti ṣe iṣẹ́ ńlá nínú ayé ẹni yìí. Tó jẹ́ pé àwọn èèyàn rí tí wọ́n wá sọ wípé mo fẹ́ sin Ọlọ́run tí ẹni yìí ń sìn. Ọlọ́run tẹ́ni yìí sìn gangan ni mo fẹ́ sìn. Ọlọ́run tó lè ṣerú eléèfẹ́ nìyí, ó tó sìn. K'Olúwa fi wá ṣe àpẹẹrẹ rere fún àwọn èèyàn. Ṣé mọ̀, òun la ṣe máa ń kọ orin pé ayé àti pàṣẹ mi gbóòlúwa ga, ayé àti pàṣẹ mi gbóòlúwa ga. Tó gbà tó Olúwa bá ṣe, ẹ tó bá dúró de Olúwa, ó lọ́wọ́n kan wọ̀nyí ń ṣẹlẹ̀ sí o. Ṣẹ́rẹ́ àwọn kan tí mo kà kalẹ̀. Tó bá dúró de Olúwa, ìkan péré tí wọ́n máa ṣe ń gbogbo step 5 yẹn nìyẹn. Ìwọ ṣáà dúró de Olúwa lóòótọ́ àti lódodo. Olúwa fúnra ẹ̀ á wá dẹtí sí ọ, á gbọ́ ohùn ẹkún rẹ. Olúwa á fà ọ yọ jáde kúrò nínú ihò ìparun, láti inú erùpẹ̀ rẹ̀. Olúwa á mú ọ jáde kúrò ńbẹ̀. Á wá fi ẹsẹ̀ rẹ̀, á wá fi sórí àpáta tí ò lè yẹ̀, àpáta tí kò sẹ́ni tó lè yẹ̀ kúrò lórí ẹ̀ mọ́. Á tún wá fi ìṣiṣẹ́ rẹ̀, á wá fi lélẹ̀, á establish ẹ ní gidi. So ibi tó bá fẹ́ lọ kó dẹ̀ máa lọ ni, ó wà lẹ́yìn ẹ, ṣáà máa lọ ni. Ní verse 3, á tún wá fi orin tuntun, á tún wá fi sí ẹ lẹ́nu. Ó forin tuntun sí mi lẹ́nu, ó ní kí n máa jó lọ. Number 1 miracle l'Olúwa fi re tèmi ṣe. Ṣẹ́rí, á tún wá forin tuntun, á wá fi sí wa lẹ́nu. A ní orin ìyìn sí Ọlọ́run. Orin yẹn kàn fọ́ọ̀mù ẹni bàbá torí yẹn máa wá. Orin yẹn kàn fọ́ọ̀mù ẹni bẹ̀rẹ̀ sí ní jó. Gbogbo èèyàn á wá wò wípé wàá, ṣe bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ lélẹ́yìí. Ẹ wò kan tọ́lọ́run ṣe fẹ́ ni yìí, lóòótọ́ ẹni yìí sin Ọlọ́run. Ọlọ́run tó ń sìn yìí, òun ni mo fẹ́ máa sìn. Bó ṣe máa rí fún gbogbo wa nìyẹn lórúkọ Jésù. So ṣé ẹ rí wípé ó ṣe pàtàkì kéèyàn dúró. Ẹ tó bá ti kánjú, Sátánì á fún ní 10. Á fún ní 10. Ẹyọ kan ló gbé lọ o, problem kan ló gbé lọ o. Ṣùgbọ́n nígbà tó bá máa fi kúrò, Sátánì á make sure pé problem yẹn kó di 10 sí lọ́rùn. So onígbàgbọ́, ẹ jọ̀ọ́ jẹ́ ká dúró. Èèyàn mi á sọ pé àṣìṣe tó ń ti pẹ́ tí mo ti ń dúró, mo
mo mọ̀, ṣùgbọ́n kò sẹ́ni tó lè ṣe ju Ọlọ́run nìkan lọ. A sì lè gba àdúrà torí ẹ̀ Dáfídì ṣe kọ́ wa ní bá ṣe máa gba àdúrà. Tó bá ti di pé èèyàn ti pẹ́ téèyàn ti ń dúró, Dáfídì ní pé ọ̀nà tó máa gbà lélẹ̀ yìí, ìwọ gba ọ̀nà yìí, bẹ̀rẹ̀ sí ní yin Olúwa, bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí nípa àwọn nǹkan tọ́lọ́run ti ṣe. Ìwọ ní ìgbàgbọ́ pọ́lọ́run máa ṣe, gbàgbọ́ pọ́lọ́run ju wàhálà, ó ju ìṣòro yẹn ó jù lọ. Kò sì nígbàgbọ́ wípé Ọlọ́run pé ó máa ṣe, torí àkókò wa mi nílé máa lo testimony púpọ̀ láti máa explain ní àwọn ọ̀rọ̀ tí David ń sọ yìí. Very powerful àwọn ọ̀rọ̀ tí David ń sọ. So kí tó lọ sí verse 4, a máa mọ̀ pé Jésù Kristi dúró de Olúwa. Nígbà tán lọ mú Jésù Kristi nínú Gethsemane, nígbà tán lọ mú nígbà tán ṣe supper, wọ́n ṣe jẹ supper tán, bẹ́ẹ̀ lọ ṣe lọ mú Jésù Kristi. Nígbà tán sì mú Jésù Kristi, ilé high priest Caiaphas ni wọ́n mú lọ. Ẹ lè lọ kà Matthew 26-27. Wọ́n mú lọ lé high priest lóru ọjọ́ yẹn, níṣẹ́ lọ́n fi gbogbo chain ni wọ́n fi dé. Wọ́n jù sínú pit, inú ihò tí ẹ̀rẹ̀ wà nísàlẹ̀. Yìí tẹ́tí lọ sí Israel yẹn máa ti rí. Ẹ bá ti lọ lé high priest yẹn nísàlẹ̀, wọ́n máa ń fi hàn àwọn èèyàn pit tó wà nísàlẹ̀ ilé high priest yẹn. Jésù Kristi lọ fi sínú ẹ̀rẹ̀ yẹn pẹ̀lú chain. Wọ́n dé kó tó di pé wọ́n mú jáde láàárọ̀ ọjọ́ kejì fún crucifixion kan tó crucify. So Jésù Kristi gẹ́gẹ́ ni Dáfídì kàn sọ̀rọ̀ ń parí, ó kàn sọ títí ẹ̀ ní o. Ó kàn fi pé ẹ̀ṣẹ̀ òun ló gbé òun sínú ihò ìparun, ṣùgbọ́n torí ìgbàlà Ọlọ́run, Olúwa yọ òun kúrò nínú ẹ̀rẹ̀, ó sì fi ẹsẹ̀ òun lé òkúta. Ṣùgbọ́n a mọ̀ pé Jésù Kristi ò ní wọ́n jù sínú píìtì, ò ní wọ́n jù sínú ẹ̀rẹ̀. Nígbà kan sì mú jáde lọ́jọ́ kejì tó fi wá fèsì Pontius Pilate. Nígbà tó Olúwa sì máa ṣe, Olúwa sì jẹ́ kí Jésù Kristi kó jíǹde. Nígbà tó sì jíǹde, a fẹsẹ̀ Jésù Kristi a fi sórí àpáta. Orí àpáta yẹn àjíǹde ni. Nígbà tá a sì fi fẹsẹ̀ Jésù Kristi sórí àpáta, kí ló ṣe? Olúwa establish ìgò yẹn, ìṣe Jésù Kristi gòkèrè ọ̀run, ascension. So verse 2 yẹn is about àjíǹde Jésù Kristi àti ìgòkèrè ọ̀run Jésù Kristi, ascension ni. So ní verse títí nígbà tí Jésù dẹ̀ ti jíǹde, a ti kọ orin tuntun láàárọ̀ ọjọ́ àjíǹde. Olúwa ti fún Jésù Kristi lórí tuntun. Ojú títí gbogbo àwọn ọ̀tá tí wọ́n ti sọ pé níbo ló ti fẹ́ ti jíǹde, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìtìjú ó ti dé fún gbogbo àwọn ọ̀tá nítorí pé Jésù Kristi wọ́n gbẹ́kẹ̀ wọn lé Olúwa. Ní verse 4, Dáfídì wá sọ pé ìbùkún ni fún ọkùnrin náà tí ó fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ o. Ìlérí Ọlọ́run leléyìí o. Ìbùkún ni fún ẹnikẹ́ni tí ó fi Olúwa tí ó fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ẹni tó bá ti lọ gbẹ́kẹ̀lé nǹkan míì, wàhálà ni o, ẹ̀yìn ẹ̀ ò kì í dá o, ìṣòro ni o, kò ṣe pé láyé yìí nìkan àti láyé tó ń bọ̀ gan ni o. Ṣùgbọ́n ẹni tó bá ti fi Olúwa tó bá ti fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, Dáfídì sọ pé ìbùkún ni fún o. Ìbùkún ò ní fún ẹni tó bá ti fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, tí kò wo ọ̀tún, tí kò tún wo òsì, tó jẹ́ pé Ọlọ́run ni final bus stop ẹ̀, kò tún ní bus stop mìíràn, Ọlọ́run yìí nìkan ni òun ló fi ṣe ìgbẹ́kẹ̀lé. So David sọ pé irú ẹni yìí á jẹ́ ẹni tó jẹ́ pé kò ní ka àwọn onírera sí àwọn agbéraga tí wọ́n sọ pé àmọ̀nà agbọ́n ju gbogbo òye lọ, ṣé ìdí àdúrà nìkan ló wà, àmọ́ bá tún ṣe é ṣe a máa ń dọ́gbọ́n sí ni. Ẹni tí ò ní sí ìsirú àwọn yẹn, tí ò bá wọn rìn, tàbí irú àwọn tí ń yà sí ìhà èké, ìyẹn àwọn tó ń wá ọlọ́run mìíràn káàkiri, àwọn ọlọ́run èké. Dáfídì ní pé kò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ o. Ẹni tí ò ṣerú ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run nìkan ò ní ìgbẹ́kẹ̀lé rẹ̀, Dáfídì ní ìbùkún ni fún irú èèyàn bẹ́ẹ̀. Pé ìbùkún ni fún irú èèyàn bẹ́ẹ̀. Jeremiah 17:7. Jeremiah 17:7. Ó ní ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, tí kò fi nǹkan mìíràn ṣe ìgbẹ́kẹ̀lé. Kò tún sí pé àti gbàdúrà àti ní ká tún lọ try ìmáàmù yìí, ká tún lọ try ẹni báyìí, ká tún lọ ṣe báyìí. Ẹni tí ò ń ṣerú ẹ̀, Dáfídì sọ pé ìbùkún ni fún irú èèyàn bẹ́ẹ̀. So ní verse 5, ó ní Olúwa Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu. Ẹ máa wo bó ṣe ń gbé Ọlọ́run ga ọ, bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Pé ó ti kọ́kọ́ sọ nǹkan tó Ọlọ́run ṣe fún òun ní verse 1-4 o. Nígbà tó dé verse 5 ó wá sọ wípé Olúwa Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu tí ìwọ ti ṣe, àti ìròyìn rẹ̀ sípa tiwa
ṣé mọ̀ ètò tó dá ọlọ́run ní fún wa, ètò ọlọ́run sípa wa ní pé ètò tó dá láti jẹ́ ká lè fulfill destiny, ètò tó dá lọ́lọ́run ní fún wa, ìrò inú gidi lọ́lọ́run ní nípa wa. Ṣé mọ̀ expected end ni ó wá ń sọ fọ́lọ́run wípé iṣẹ́ ìyanu rẹ̀ ti pọ̀ ó pọ̀ ní rẹpẹtẹ, pé ó ní a ó wí tí èmi ò sọ̀rọ̀ wọn, tí n bá tẹ̀ sọ pé kí n máa sọ̀rọ̀ wọn wípé mi ò lè sọ tán, wọ́n ju ohun kíkà lọ. Iṣẹ́ ìyanu ọlọ́run tó pọ̀ jù, tẹ́bádẹ̀ wọlé ayé Dáfídì lóòótọ́ ẹ mọ̀ wípé olúwa ti ṣe iṣẹ́ rẹpẹtẹ nínú ayé Dáfídì, ohun ìyanu. Ẹni tí ò wá àti ìdílé ọba tó jọba lórí Ísírẹ́lì, òun ni ọmọ tí bàbá àtìyá tí àtẹ̀mọ̀gbó yóò ní ìyá gan torí inú oko ló wà, ọmọ kékeré. So Dáfídì sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu ọlọ́run yìí tó ti ṣe, òun rò ó ní àti èrò tọ́lọ́run ní sí wa, èrò gidi, èrò ńlá ni. Tá bá tiẹ̀ ní pé tóun bá tẹ̀ sọ pé òun ò ní sọ, tóun bá tiẹ̀ dẹ̀ wá sọ wọ́n pé wọ́n ti pọ̀ jù, wọ́n ju ohun tí òun lè kà tóun lè kà lọ. So ní verse 6 ó wá sọ wípé ọlọ́run yìí ẹ máa gbọ́ o, ó ní ẹbọ àti ọrẹ ìwọ kò fẹ́. Ẹbọ àti ọrẹ, aṣáàdé ń fọrẹ sílẹ̀ àdẹ̀mọ́pọ́ lọ́run gba ọrẹ. Dáfídì sọ wípé ẹbọ àti ọrẹ ìwọ kò fẹ́. Ṣebí ní Old Testament tó bá ti ṣẹ̀ṣẹ̀ bí ẹbọ náà máa lọ ń rú láti fi gba ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n Dáfídì sọ wípé ọlọ́run ò fẹ́ ẹbọ àti ọrẹ. Ó ní etí mi ni ìwọ ti ṣí. Ẹni tó ṣí etí rẹ̀ sílẹ̀ sí òfin ọlọ́run, sí ọ̀rọ̀ ọlọ́run, tí ó ń fi ọ̀rọ̀ ọlọ́run lò, tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run, tí ó níbẹ̀rù ọlọ́run, tí ó ń ṣe ìfẹ́ ọlọ́run nìkan. Dáfídì sọ pé ẹ̀tọ́ ọlọ́run fẹ́ nìyẹn. Nígbà tó bá ti ṣẹlẹ̀ ní ó gbé ẹbọ wá, ó gbé ẹran wá, ó pa ẹran àti dáríjì ẹ, ọ̀la ó tún padà ó tún lọ ṣẹ̀dí sí mẹ́ṣẹ̀. Dáfídì sọ pé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí irú èèyàn bẹ́ẹ̀. Ó ní ẹni tó ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹni tó ṣí etí rẹ̀ sílẹ̀, tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run, tó ń ka ọ̀rọ̀ ọlọ́run, tó mọ ọ̀rọ̀ ọlọ́run, tó ń fi ọ̀rọ̀ ọlọ́run lò, tó ń ṣe ìfẹ́ ọlọ́run, gbogbo nǹkan tó ń ṣe ilé ayé rẹ̀ tó jẹ́ ìfẹ́ ọlọ́run. Ó ní irú ẹni tó ọlọ́run fẹ́ràn nìyẹn. Ó ní etí mi ni ìwọ ti ṣí. Ọrẹ ẹbọ sísun, ẹbọ tá tó ń pa, tó ń sun ẹran, tó ń ṣe gbogbo ẹ̀, àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, ó ní ìwọ kò béèrè. Ó ló kò tiẹ̀ béèrè mọ́, kò béèrè mọ́ because olúwa ò fẹ́ ká máa wà nínú ẹ̀ṣẹ̀. Olúwa kórìíra ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n tó bá ti di pé ìgbà tí Jésù ò tí ì dé, tí ó dẹ́ pé àwọn èèyàn wọ̀nyí kó bá di pé gbogbo wọn á kú tán, ọlọ́run á ní pé òkè ká máa mú ẹranko wá, ká bá máa fi ṣe sacrifice. Bọ̀ kò wá ń ṣe pé ó mú ẹran tó máa fi ṣe ìrúbọ ẹ̀ṣẹ̀ wá lénìí, ó tún ń bọ̀ lọ́la, ó tún mú ẹran ẹ̀ṣẹ̀ wá, ó tún ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀, ó tún mú kí ló, ọlọ́run ò nífẹ̀ẹ́ sí irú ẹ̀. Ẹni tó ń sáfẹ́ṣẹ̀, ẹni tó ń fi gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó fi ń lò, tó ń ṣe ìfẹ́ ọlọ́run lọ́lọ́run fẹ́. Àìsáyà sọ fún wa, Àìsáyà 50 verse 5, Àìsáyà 5:5, ó ní olúwa Jehovah ó ti ṣí mi lé etí, èmi kò sì ṣe àìgbọ́ràn, bẹ́ẹ̀ ni èmi kò yí padà. Mi ò ṣe àìgbọ́ràn torí olúwa ti ṣí mi létí. Ẹni tí ẹ̀ ò bá tí ì ṣí, ó ì máa ṣàìgbọ́ràn ni. Àti kààrọ̀ ọlọ́run gan wàhálà ni fún wọn. Wọn ráyè, wọ́n bí sì ju pé kán kààrọ̀ ọlọ́run. Wọ́n ti ẹ̀ mọ ọ̀rọ̀ ọlọ́run yẹn gan, ṣe pé tó bá mọ̀ náà mọ́ fi lò. Wọ́n ti ẹ̀ mọ̀. So Dáfídì sọ pé olúwa ò gbogbo ẹbọ yẹn, ẹ rántí nígbà tí Sọ́ọ̀lù tọ́lọ́run ní pé kó lọ pa àwọn ará Amalek. Nígbà tí Sọ́ọ̀lù máa fi dé, tó mú ọba wọn, tó kó àwọn ẹran. 1 Samuel, tẹ́ bá rántí 1 Samuel 15 verse 22. Nítorí kí ni wòlíì Samuel sọ fún? Ó ní to obey is better than sacrifice. Kéèyàn gbọ́ràn, ṣe ìgbọ́ràn sọ́lọ́run ó sàn ju ẹbọ rírú lọ. So Dáfídì sọ pé gbogbo ẹbọ wọn yẹn olúwa ò béèrè o. Ẹni tí etí rẹ̀ ṣí sílẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run, tó ń ṣe ìfẹ́ ọlọ́run, irú ẹ̀ tọ́lọ́run fẹ́ràn nìyẹn. So ní verse 7 ó ní nígbà náà ni mo wí pé kíyèsí èmi dé, nínú àpò ìwé ni lè agbékọ ìwé mi. Pé nǹkan tí Dáfídì ń sọ ní Psalm 7, mo mọ̀ pé 6, 7, 8 Jésù Kristi ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀, but tó apply sí Dáfídì, ó dẹ̀ àwọn applicable sáwà náà.
torí Dávidi gẹ́gẹ́ bí ọba ńgbà tó di ọba wọ́n máa ń gbé scroll ó ní ìwé tán máa ń gbé fún wọn tó jẹ́ pé ìfẹ́ Ọlọ́run òfin Ọlọ́run ọmọ nǹkan tó bá gbọ́dọ̀ máa ṣe. So Dávidi sọ wípé èmi ti dé báyìí o èmi ti sọ wípé nǹkan tọ́lọ́run fẹ́ kí n máa ṣe gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì nìkan ni mo fẹ́ máa ṣe tó láti kọ sínú scroll yẹn pé nǹkan tí màá ṣe nìyẹn. But Dávidi ńgbà yẹn kò mọ̀ pé pa Jésù Kristi lòun sọ tó láti kọ sílẹ̀ pé Jésù Kristi ń bọ̀ pé ó ń bọ̀ láti wá fi ara rẹ̀ ṣe ìrúbọ nítorí Ọlọ́run ò fẹ́ ẹbọ ewúrẹ́ mọ́ kò fẹ́ ẹbọ àgùntàn mọ́ kò fẹ́ gbogbo ẹbọ irú ẹbọ tó ń ṣe yẹn. So ó ti wá fi bọ́dì sínú Jésù Kristi láti wá mission nǹkan tí Jésù Kristi wá ṣe inú ayé nìyẹn wípé mi ò gba ẹbọ màálù torí ẹ̀ là ṣe ń ṣẹbọ lẹ́yìn là ṣe ń gbẹ́jẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló ti wá jẹ́ ẹbọ fún ìwòsàn ẹ̀ṣẹ̀ wa. So Jésù Kristi dẹ̀ sọ tá bá lọ ka Hebrews chapter 10 verse 5 to 7 Hebrews 10 verse 5 to 7 kí gbogbo yà lè ka tó dé àkókò wa. Nítorí náà nígbà tí ó wá sí ayé Jésù Kristi ló sọ ń pa ẹ̀ o nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi. Olúwa pèsè ara fún Jésù Kristi láti jẹ́ ọmọ bíbí Màríà. Olúwa fún Ọlọ́run tó wá ó fún ní ara láti wá jẹ́ ẹbọ fún gbogbo wa. Ní verse 6 ó ní ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkà ni ìyàgbé kọ nípa tèmi pé èmi ni mo máa wá láti wá ṣe irú ẹbọ tọ́lọ́run máa gbà láti lè fi ṣe ìràpadà fún gbogbo ènìyàn. So 6, 7, 8 a máa rí pé it's about the Lord Jesus Christ. Ṣùgbọ́n Dávidi kàn sọ ń pa scroll tó rà tán gbé fóun pé a ti kọ síbẹ̀ pé ìfẹ́ Ọlọ́run yìí nìkan ò ní kí ọba Dávidi kó máa ṣe. Dávidi sọ pé a ti kọ sílẹ̀ òun ò ṣe nǹkan mìíràn mọ́. So ní verse 8 ó ní inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ̀ Ọlọ́run mi inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ̀ Ọlọ́run mi nítòótọ́ òfin rẹ̀ ń bẹ lé àyà mi. A mọ̀ pé Jésù Kristi sọ wípé láti ṣe ìfẹ́ Ọlọ́run yìí nìkan òun ló ń jẹ òun àti láti múṣẹ láti parí rẹ̀ nǹkan tọ́lọ́run rán òun láti wá ṣe ìfẹ́ Ọlọ́run yẹn gangan àti láti múṣẹ nǹkan tóun fẹ́ wá ṣe nìyẹn. Jòhánù orí 4 ẹsẹ̀ 24 John 4 verse 34 Jésù wípé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Iṣẹ́ tá rán Jésù Kristi ìfẹ́ rẹ̀ Jésù sọ pé òun nìkan lòun fẹ́ ṣe. Dávidi náà dẹ̀ sọ wípé inú mi máa ń dùn ni láti ṣe ìfẹ́ Ọlọ́run torí nígbà tí Dávidi ò ṣe ìfẹ́ Ọlọ́run Dávidi mọ̀ kan tó ṣẹlẹ̀ sóhun ìfà kò tí ì bọ́ kúrò nínú gbogbo ìyà yẹn wípé so inú òun wá ń dùn nísìnyí ni láti máa ṣe ìfẹ́ Ọlọ́run. Mo ti wá láti ṣe ìfẹ́ Ọlọ́run. So ní verse 9 ó ní èmi ti wàásù òdodo nínú àwùjọ ńlá. Ẹ máa gbọ́ testimony Dávidi o. Mo wàásù òdodo ní òdodo Ọlọ́run yìí mi ò tijú. Mo ń wàásù òdodo Ọlọ́run yìí nínú àjọ ńlá. Kíyèsí èmi kò pa ètè mi mọ́. Olúwa ìwọ mọ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ò pa ètè mi mọ́. Bí Jésù Kristi náà ṣe ṣe ńgbà tó jíǹde kúrò ní òkú kí ló wá ṣe? Ó wá sọ fún wa pé a ti di olódodo àti righteous bẹ́ẹ̀ ló rán wa ibẹ̀ ni the great commission ti wá. Iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ Mark 16:15-16 pé ká jáde lọ ká lọ máa wàásù ìhìnrere yìí fún gbogbo ènìyàn. Ibẹ̀ ni verse 9 yẹn òní great commission yẹn ti wá. Dávidi kàn sọ ti tiẹ̀ ní o pé Olúwa ẹ mọ̀ pé mo máa ń wàásù òdodo yín mi ò mú pamọ́ ibi anywhere tí n bá wà máa ń sọ fún àwọn èèyàn wípé olódodo lọ́lọ́run o ìkan báyìí lọ́lọ́run ṣe o nínú àwùjọ àwọn èèyàn ńlá mi ò tijú pé àwọn èèyàn ńlá ló wà ń bẹ̀ máa wàásù òdodo Ọlọ́run. Olúwa ẹ sì mọ̀ pé bí mo máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni Jésù Kristi náà sì ṣe lẹ́yìn tó ti jíǹde kúrò nínú òkú. So ní verse 10 ó ní èmi kò fi òdodo rẹ sìn lé àyà mi èmi ò tiẹ̀ fi òdodo rẹ pamọ́ lé àyà mi Olúwa. Èmi ò sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà rẹ òtítọ́ Ọlọ́run máa sọ ọ̀rọ̀ ẹ̀ máa sọ ọ̀rọ̀ ìgbàlà rẹ tí má tẹ̀ sọ pé mi ò ní sọ á jáde lẹ́nu mi àfi tí n bá la ẹnu mi ni
tí n bá ṣí ẹnu mi ó máa jáde. I will let you know, máa jẹ́ kó mọ̀ nípa òtítọ́ àti ìgbàlà Ọlọ́run. Ó ní èmi kò sì pa ìṣe-ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ mọ́ kúrò lọ́dọ̀ ìjọ ńlá ni. Tọ́lọ́run bá ṣe nǹkan kan fún Dáfídì, lóòótọ́ sì ni Dáfídì á jẹ́rìí. Dáfídì á jẹ́ kí gbogbo èèyàn mọ̀, gbogbo ẹ̀ náà ló kúkú kọ sílẹ̀ fún wa. Á jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Olúwa ṣe nǹkan báyìí fún mi o. Àìmọye tọ́lọ́run ṣoore fún tó jẹ́ pé ó máa dákẹ́ ni, wọn ò ní sọ. Wọn ò ní sọ, wọn àti ẹ̀mí ìmoore, wọn kì í fi hàn. Ṣùgbọ́n kí ni Dáfídì ń ṣe? Dáfídì ń fi ẹ̀mí ìmoore, ó ń fi hàn sí Ọlọ́run wípé Olúwa, gbogbo nǹkan tẹ́ ṣe fún mi, bẹ́ẹ̀ ni mò ń jẹ́rìí. Gbogbo nǹkan tẹ́ ṣe fún mi, gbogbo ẹ̀ ni mò ń jẹ́rìí. Mi ò fi iṣẹ́ ìyanu nínú ayé mi ò fi pamọ́ rárá. Mo máa ń jẹ́rìí ni. Ó ní Olúwa sì máa ń dùn tá bá ń jẹ́rìí, nítorí pé à ń fògo fún Ọlọ́run ni. Nígbà tá bá ń jẹ́rìí sí iṣẹ́ ìyanu Ọlọ́run, à ń fògo fún Ọlọ́run ni. Lọ́nà náà làwa gan fi ń gbà ní deliverance. Torí Revelations 12:11 tí mo sọ níbẹ̀rẹ̀, we overcome the devil by the blood of the lamb ni o, and by the word of our testimony, ọ̀rọ̀ ẹ̀rí wa. Ẹni tí ò bá ti lẹ́rìí, Sátánì mọ̀ pé kò dá lójú ẹni tó ń sìn. So ọ̀rọ̀ ẹ̀rí yẹn, testimony yẹn gangan níbẹ̀ ni agbára wà fún Kìrìsìtẹ́nì. A láti jẹ́rìí iṣẹ́ ìyanu tí Ọlọ́run ń ṣe. Ó ní ìwọ má ṣe fa àánú rẹ tí ó rọrùn sẹ́yìn kúrò lọ́dọ̀ mi. Àánú, ó ti wá dé verse 11 sìn. Dáfídì ti praise Ọlọ́run tán. Dáfídì dẹ̀ sì share testimony nípa iṣẹ́ Ọlọ́run, òdodo Ọlọ́run. Ó wá bẹ̀rẹ̀ sí ní àpíìsì àánú ọlọ́ṣẹ́ káàánú lẹ́lẹ́ṣẹ̀ ń jẹ. Àánú Dáfídì wá àpíìsì sí pé ìwọ má ṣe fa àánú rẹ tí ó rọrùn sẹ́yìn kúrò lọ́dọ̀ mi Olúwa. Kí ìṣe-ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ kí ó máa pa mí mọ́ nígbà gbogbo, ní gbogbo ìgbà ni mo fẹ́ kí ìṣe-ìfẹ́ rẹ Olúwa àti òtítọ́ rẹ kó lè máa pa mí mọ́. Àánú ni mò ń bẹ̀bẹ̀ fún. Mo mọ̀ pé mo ti ṣẹ̀. Dáfídì wà conscious of ẹ̀ṣẹ̀. Mo mọ̀ pé mo ṣẹ̀, tó bá sì ṣẹ̀ ó máa ń jẹ̀yà ni. Olúwa, ṣùgbọ́n àánú rẹ ni mò ń bẹ̀bẹ̀ fún. Má ṣe mú àánú rẹ, má ṣe mú kúrò. Ní verse 12 ló ti wá gba àdúrà gidi wípé Olúwa, ó ní nítorí pé àìníye ibi ni ó ń yí òun káàkiri o. Ibi ń yí òun káàkiri ní gidi ni o. Ó ní ẹ̀ṣẹ̀ mi dì mọ́ mi. Ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀, ẹ̀ṣẹ̀ yẹn kò fohùn sílẹ̀, níṣe ló dì mọ́ òun. Bẹ́ẹ̀ ni èmi kò lè gbé ojú mi wò, póun sì lè gbójú òun sókè. Ṣé mọ̀ pé tẹ́ṣẹ̀ bá ti wà, Olúwa ò kì í lè wo ẹ̀ṣẹ̀. Olúwa máa ń gbójú ni. So Dáfídì sọ pé ẹ̀ṣẹ̀ yẹn níṣe ló yí òun káàkiri, níṣe ló dì mọ́ òun. Ó ti wá jẹ́ kó lè gbé orí òun, kò jẹ́ kó lè gbé sókè. A dẹ̀ mọ̀ wípé Jésù Kristi fúnra wọn lórí igi àgbélébùú. Nǹkan tó ṣẹlẹ̀ léléyìí. Nǹkan tó wà interesting ní verse 12 tí mo ṣe láìkì ẹ̀ gidi ni wípé Jésù Kristi gangan ló ń sọ ọ̀rọ̀ yìí. Ó kàn ń gbani Dáfídì sọ ni. Jésù ò lẹ́ṣẹ̀ o, but he became sin. Ó di ẹlẹ́ṣẹ̀ fún wa. Ẹ̀yin májì kí Jésù Kristi máa sọ pé nítorí pé àìníye ibi ni ó yí òun káàkiri, nítorí àwọn ẹ̀ríṣẹ́ ibi, àwọn tó fẹ́ pa, àwọn tó ń accuse ẹ̀ pé kò kì í ṣọmọ Ọlọ́run, gbogbo wọn yí ká ni. Wọ́n yí ká ni kó tó di wọ́n dè mọ́ orí igi àgbélébùú yẹn. Ó wá sọ wípé ẹ̀ṣẹ̀ mi dì mọ́ mi. Jésù ò lẹ́ṣẹ̀, àwa la lẹ́ṣẹ̀. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Olúwa transfer gbogbo ẹ̀ṣẹ̀ wa, ó transfer ẹ̀ sórí Jésù Kristi. Jésù Kristi wá ń sọ wípé ẹ̀ṣẹ̀ òun ó wá dì mọ́ òun. Bẹ́ẹ̀ ni èmi kò lè gbé ojú mi wo òkè kò lè wo baba mọ́. Jésù ò lè. Ẹni pé lórí igi àgbélébùú yẹn ṣe Jésù Kristi gbórí rẹ̀ sílẹ̀. Olóṣì sọ pé Olúwa, Father, why have you forsaken me? Olúwa ò lè wo mọ́ torí ó ti di gbogbo ẹ̀ṣẹ̀ ayé, ó ti dì mọ́ra. Olúwa ò lè wo mọ́. Olúwa gbójú rẹ̀ kúrò lára Jésù Kristi. So Dáfídì kàn sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ títí ẹni, but Dáfídì kàn sọ̀rọ̀ nípa Jésù Kristi ni. Nípa Jésù Kristi ni. 2 Corinthians chapter 5 verse 21. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. Ó sọ wípé nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ wa
gbogbo ìrékọjá wa gbogbo ẹ̀ pátápátá làkóso orí Jésù Kristi. Ó wá sọ wípé ẹ̀ṣẹ̀ òun ni, ìrékọjá òun ni, so èmi lè dolódodo, ẹ̀yin lè dolódodo, so kò wá sẹ́ṣẹ̀ ta lè kà mọ́ wa mọ́, kò wá sí ìrékọjá ta lè kà mọ́ wa mọ́, nítorí gbogbo rẹ̀ a ti kó sórí Jésù Kristi lórí igi àgbélébùú, a ti kó sórí rẹ̀. So ní verse 13 ó ní kí ó wù ọ́, Dáfídì ń gbàdúrà lọ ni o, ó ní kí ó wù ọ́ Olúwa láti gbà mí, Olúwa yára láti ràn mí lọ́wọ́ lákòókò tí mo wà yìí. Olúwa ó kọ̀ fún urgency o, Olúwa òun láti gbà mí ni, yára láti gbà mí, má jẹ́ kó pẹ́ mọ́ rárá. Òun la ṣe mọ̀ pé Dáfídì wà ní desperate situation nígbà tó ń gbàdúrà yìí. Ó mọ̀ ìpẹ́ṣẹ̀ òun ló jẹ́ kóun jẹ̀yà, ṣùgbọ́n ó sọ wípé Olúwa yára láti gbà mí, nítorí àwọn ọ̀tá ń take advantage of bó ṣe wà láti tún fìyà jẹ Dáfídì. So ní verse 14 ó ní kí ojú kí ó ti gbogbo àwọn ọ̀tá wọ̀nyẹn, kí wọn kí ó sì dààmú pọ̀, àwọn tí ń wá ọkàn mi láti parun, kí a lé wọn padà sẹ́yìn, kí a sì dojú ti àwọn tí ń fẹ́ mi ní ibi. Gbogbo àwọn ọ̀tá tán wá take advantage pé ó ti ṣubú sínú ẹ̀ṣẹ̀, ó ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ lọ́wọ́, tán wá ro gbogbo yìí, tán wá lo àkókò yìí láti wá máa fi ṣiṣẹ́ ibi sí Dáfídì àti gbogbo ọ̀tá ìhìnrere. Ó ní Olúwa jẹ́ kójú kó tì wọ́n, kí wọn kí ó sì dààmú pọ̀, àwọn tí ń wá ọkàn mi láti parun, kí a lé wọn padà sẹ́yìn, kóluwa dójú tì wọ́n, kó dá wọn padà sẹ́yìn, gbogbo iṣẹ́ ibi wọn kó dà lé wọn lórí, kí a sì dojú ti àwọn tí ń fẹ́ mi ní ibi. Ní verse 15 ó wá ní kí wọn kí ó di òfo, ìyẹn gbogbo àwọn ọ̀tá yẹn ni o, kán mú òfo pátápátá, kí wọn kí ó di òfo fún èrè ìtìjú wọn. Àwọn tí wí fún ọkàn mi pé àwọn tó ń sọ pé ó tán, ṣèbó tán lójú ẹ̀ ọba Dáfídì, ibi tó bá dé náà lélẹ́yìí. Ó ní gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kán mú òfo, gbogbo iṣẹ́ ibi tó ń ṣe òfo ni, orí ara wọn ni kán fi gbé, kán gba èrè ìtìjú lórúkọ Jésù. So ní verse 16 ó ní kí gbogbo àwọn tí ń wá ọ, gbogbo àwọn tó ń wá Olúwa, gbogbo àwa tá nígbàlà, tá mọ̀ pé Jésù Kristi ti sọ̀rọ̀ ara ìdí ẹ̀ṣẹ̀ lórí igi àgbélébùú fún wa, tá mọ̀ pé Jésù Kristi ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, ó ti ṣe ètùtù fún wa, kò tún sí ètùtù mìíràn mọ́. A ti wá ní ìgbàlà nínú Jésù Kristi, àtún lọ́nà mìíràn. Ó ní ká bẹ̀rẹ̀ sí ní máa yọ̀, ayọ̀ ìgbàlà ni o, kí ni wa kó máa dùn. Ó ní kí gbogbo àwọn tó ń wá ọ kí ó máa yọ̀, kí inú wọn kí ó sì máa dùn sípa tìrẹ, kí gbogbo àwọn tí ó sì fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé gbígbéga ni Olúwa.